tá bá rí ẹnikẹ́ni tó bá ń sọ lásìkò yìí pé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn tó le ni èmi náà lè testify sí pé lóòótọ́ ni àfiwọ́ tí ò bá ṣẹlẹ̀ sí lókù. ṣé ọmọ tó fẹ́ kọ WAEC ló wá kéré tó yẹn tí ò ní rántí àwọn nǹkan tẹ́ bá ṣe fún mélòó but kẹ́yọ̀ kan tí mo lè dúpẹ́ fọ́lọ́run ni pé wọn ò pa mí kí n tó dàgbà tó báyìí wọ́n bá dẹ̀ pa mí náà wọn ò lè jí mi tó dájú nìyẹn. inú ilé mùsùlùmí lèmi gbé dàgbà so a ní olórí ẹbí kan gbà yẹn mi wá láti wá dárúkọ anybody wọ́n ti kú ń sìn àwọn nìkan lójú olórí ẹbí ń gbà yẹn torí wípé bàbá tó bí èmi kò kí ń ṣe mùsùlùmí biological father mi kò kí ń ṣe mùsùlùmí bọ̀ inú ilé mùsùlùmí bẹ́ẹ̀ ni mo gbé dàgbà. exam lásán ni mo fẹ́ ṣe wọn ò jẹ́ kí n gbé chair just common chair ẹyọ kan tí mo lè fi jókòó kọ exam wọn ò jẹ́ kí n gbé wọn ní ilé ọ̀dọ̀ ń sọ ní public báyìí upstairs nílé wa wọ́n dúró sókè báyìí wọ́n sọ pé eléyìí yóò kì í ṣara wa ẹ̀ ń sọ rúùmù kan bẹ́ẹ̀ létí ọmọdé ẹ̀ dẹ̀ fẹ́ kó gbàgbé ìyẹn àkọ́kọ́. ìkejì ìwọ tó bá ní bíyà nǹkan tí mo sọ ò dá tó bá ṣẹlẹ̀ sí ẹ àmọ́ bó ṣe rí lára. ìkejì ìgbà tí máa fi wá sèkò ń bí bàbá mi ṣaláìsí kò sọ́jọ́ tí n bá ti rántí tínú mi máa ń dùn ẹni tó bá yàgbẹ́ ló máa ń gbàgbé o ẹni tó bá kó ní gbàgbé láéláé kọsẹ̀ gbin ní. wọn jẹ́ kí n gbọ́ pé bàbá mi kú débi tí màá lè lọ bu yẹ̀pẹ̀ sí wọn lójú. ṣé ẹ wá kọ ẹ̀yin ọmọ sí òbí ẹ̀ ṣé mi gbàdúrà kí n kú ọmọ mi má yọjú síbẹ̀ láì kí n ṣe ọmọ kékeré láì kí n ṣe ọmọ kókó ẹlòmíì gan wà lábroad ó máa ní láti ní kán gbé òkú àwọn òbí òun dè òun because a fẹ́ rí wọn for the last time. ẹni tí ò sí kan tó ṣe ńgbà tájọ sọ̀rọ̀ last tó wá dogun pé ó dẹ̀ wá kú nìyẹn fine. wọ́n á jẹ́ kí n lọ débi tí wọ́n ti ẹ̀ sọ fún mi débi tí màá lọ torí mọ̀ kí tán bá sọ fún mi mo lè sá lọ. wọ́n á jẹ́ kí n lọ. bàbá tá à ń sọ yìí ìṣẹ̀ṣe làwọn ń ṣe ẹ̀sìn àbáláyé làwọn ń ṣe at the end of the day pastor mo ṣe gbọ́ o àmì pé kò ṣojú mi fada àwọn Christian church tó wà lẹ́gbẹ̀ẹ́ Catholic church tó wà lọ́dọ̀ wa ló wá padà ṣe last kínní fún wọn ló ṣẹ̀ wá sí wọn láì ṣọmọ kékeré o tó bá yá ìsémẹ̀sìn náà ló máa ní kọ́mọ má dọ̀bálẹ̀ fáwọn òbí ẹ̀ ẹ̀dẹ̀ ní kò ń ṣẹ̀sìn tẹ̀lé ìsémẹ̀sìn ló máa ní pé òkè bí àwọn òbí ẹ̀ ò bá ti ṣe àwọn nǹkan tó wọ́n ń ṣe àwọn òbí tó bí ẹ sáyé the next thing tó kù tó ṣe ni tó yẹ kó ṣe ni kó kẹ̀yìn sáwọn òbí yẹn sọ́run ẹ̀. Yorùbá ò kọ́ wa bẹ́ẹ̀ ẹ lè ka ìtàn Yorùbá kankan tó máa kọ́ ẹ pé kó kẹ̀yìn sáwọn òbí ẹ̀ àbí tí kankan bá ṣe kinní kan kẹ́ ẹ gé lọ́wọ́ tí kankan bá ṣe kinní kan kẹ́ ẹ fọ́ lójú láyéláyé ẹ̀sìn tó le ní. ẹ má jẹ́ ká máa dáwọ́ bo nǹkan tó yẹ ká dáwọ́ bò. èmi náà rẹ́kẹ́ ni o mi ò dẹ̀ wá láti wá yarú kankan níbi kankan bọ̀ mí ní gbàgbé. lára àwọn ẹ̀gbọ́n mi náà rí tó mọ̀ nù pé ọmọ yìí ò gbàgbé nǹkan mi ò ní gbàgbé torí ẹ̀ èmi wá dúró dìgbà tí n bá bímọ kí n wá rí kan nu wọn kó dúró síwájú mi kó sọ fún mi pé kí ló dé tí mi fi sọ ọmọ mi ní orúkọ lárúbáwá màá wá bí bóyá bàbá mi ló tan mọ́ Arab country ilẹ̀ lárúbáwá lọ́hùn àbí ìyá mi á ṣàlàyé fún mi kò sí olúwa ẹ̀ orúkọ tó bá wù mí ìbá wù mí kí n sọ orúkọ ọmọ mi ní orúkọ Ìgbò orúkọ tó bá wù mí ni màá sọ kò sáyè fún orúkọ lárúbáwá bẹ́ẹ̀ ni bó dẹ̀ ṣe máa rí nìyẹn pẹ̀lú ògo Ọlọ́run. bọ̀dá lákọ̀ọ́kọ́ náà mo fi pé àwọn tẹ́ ẹ bá tò ní o ni wọn kì í ṣe èèyàn naturally kò kì í ṣe religion o àwọn kankan wà tó yẹ pé èèyàn fúnra ẹ̀ natural ló máa ń ní ìwà yẹn kò kì í ṣe religion. irú ìtẹ́sọ́ sí pé ẹ fẹ́ gbé chair wọ́n sọ pé ẹ kì í ṣara wọn kẹ́ má gbé yẹn mi ò rò pé Islam kọ́ wọn bẹ́ẹ̀ o because irú àwa èmi tí mo ń sọ̀rọ̀ yín sí èmi ò kì í ṣe Muslim látilẹ̀ but mo gbé nílé Muslim mo dẹ̀ bá wọn tó dáadáa
tó bá ń ṣe nǹkan nígbà yẹn kọ́ lọ́ọ́ bá Fàrúnkẹ́ Aláàjì Dáwà Dòdò máa máa tó gbogbo wa pọ̀ ní máa sọ pé àti Christian àti Muslim religion kan náà là ń sìn bá a ṣe ń sìn ló yàtọ̀ nǹkan táwa gbọ́njú bá lẹ́nu àwọn bàbá yẹn nìyẹn o naturally èèyàn máa ń burú fúnra rẹ̀ tí ò ní dáa kò kí ń ṣe religion tó máa wà bẹ́ẹ̀ if ó wà nínú Christian bẹ́ẹ̀ ó wà nínú Muslim bẹ́ẹ̀ ó wà nínú tó máa yẹ pé naturally lèèyàn wicked tí ò ń ṣọ̀rọ̀ religion o tó bá gẹ̀ tẹ́lọ̀ kẹ́ kí n mọ̀ comment section o fine ẹlẹ́kẹ̀jẹ́ ní bàbá yín kú wọn pè yín wọn ṣe kíní àwọn tẹ́ wà pẹ̀lú náà ń ṣèyàn gidi o I don't think this is a religion àwọn tẹ́ wà pẹ̀lú wọn kì í ṣe èèyàn gidi báwo ni bàbá yín ṣe máa ṣaláìsí tẹ̀wà ní Nàìjíríà nífẹ̀ẹ́ èèyàn tó sí Nàìjíríà kan máa sọ pé àwọn òbí ẹ̀ ò sí mọ́ dépòdépò ẹ̀yin tẹ́ wà Nàìjíríà táwọn aṣọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn fún yín mo fi pé kò kí ń ṣe religion naturally ni gbogbo wọn ní mentality yẹn èmi tí mo ń sọ̀rọ̀ yìí Christian ni mí mo ti lọ ṣiṣẹ́ lọ́dọ̀ Deeper Life kan rí èmi Christian ni mí Christian ní Deeper Life tẹ́ bá rí nǹkan tí wọ́n máa fi ojú wa rí Christian ẹ̀jọ̀ ni wá as in mo regret kí mo lọ bẹ̀ mo lọ ṣiṣẹ́ mi ní parọ́ dẹ̀ni sọ pé kí lẹ sọ lẹ́lẹ́kẹta yẹn náà ẹ tún sọ kọ̀ọ̀kan mo try to get nínú fídíò yìí sí màá sí gé ẹ̀tẹ̀ máa ń fẹ́ dá yín lóhùn gbogbo kan tẹ̀ bìrì ok ẹni ó sọ pé kí ọmọ má dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀ pé kí ọmọ má respect àwọn òbí ẹ̀ but olórin nǹkan tá a máa kọ́ ń gbà yẹn gìgísẹ̀ òbí ẹ̀ làlùjọ́nà rẹ̀ wà lọ súnmọ́ wọn pẹ́ kí àbí má mi ìmúrin ẹ̀kọ́ dáadáa ẹni tó bá jẹ́ Muslim àti gẹ́sì nǹkan tí mò ń sọ yìí wọ́n máa ń sọ pé gìgísẹ̀ òbí làlùjọ́nà wà kó súnmọ́ wọn pẹ́ kí ọmọ apòṣe tó bá ń pèèyàn òbí èèyàn lọ́rùn èèyàn dẹ̀ níbo làwọn èèyàn ń bọ̀ lẹ́yìn tó ti rí àwọn bí mọ reason tí gbogbo ẹ̀ fi ń rí báyìí o but I can tell you for free pé àwọn eléyìí tẹ̀ ń rí natural tí wọ́n ní kò kí ń ṣe Islam ló ń sọ fún wọn bẹ́ẹ̀ àwọn náà ń ṣe fúnra wọn mi kì í ṣe Muslim o ẹ má gbàgbé o mi kì í ṣe Muslim but mo mi gbé pẹ̀lú àwọn Muslim dáadáa níbo mo ṣe ń sọ̀rọ̀ ìgbà mo ṣe ń gbé pẹ̀lú wọn so natural èèyàn máa ń ní ìwà tí ò dáa kò kí ń ṣe Islam.